olóòlù jáde olúwo fi ọ̀rọ̀ àbùkù ránṣẹ́ sí i àwọn àgbà ìbàdàn mọ̀ sọ òkú ọ̀rọ̀ padà ayẹyẹ ọdún egúngún olóòlù ti gbéra sọ fún ti ọdún yìí ní àná ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n tí yóò sì máa wáyé títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2025 yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wá kéde bí ìrìn àjò gbajúgbajà eégún ìbàdàn náà yóò máa ṣe lọ o tí yóò sì lọ káàkiri ìlú náà àwọn agbègbè tí olóòlù yóò dé nílùú ìbàdàn ó níjọba ti gbé ìkéde síta láti sí àwọn èèyàn létí pàápàá àwọn obìnrin kí wọ́n má bàa lùgbàdì rẹ̀ èyí ó mà ló má wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìgbafẹ́ àti àṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Wàsíù Ọlátúbọ̀sún tó máa fi síta láti ṣàlàyé pàtàkì ọdún eégún olóòlù nílùú ìbàdàn Ọlátúbọ̀sún ó tẹnumọ́ wípé èèwọ̀ ló mà jẹ́ fún obìnrin láti fojú kan olóòlù àyàfi obìnrin tí ó bá jẹ́ ìbẹ́ta tí ìlú gbàgbọ́ pé wọ́n mà jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ eégún náà Ọlátúbọ̀sún ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé olóòlù kì í rìn bí àwọn eégún yòókù bí wọ́n ṣe máa ń rìn o nítorí ó ní àwọn agbègbè kan tí olóòlù gbọ́dọ̀ dé láti súre fún ìlú àwọn agbègbè náà ni ààfin olúbàdàn bẹ̀rẹ̀ òjé ìdí arẹrẹ géètì agbeni oríta mẹ́rin ọjà ọba ayẹyẹ ọ̀rànyàn òkè àrẹ̀mọ agúgù àti ọ̀rẹ́ méjì ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wá rọ aráàlú pàápàá àwọn obìnrin láti tẹ̀lé òfin àti ìlànà ọdún eégún náà nítorí àwọn agbófinró yóò wà ní ìkàlẹ̀ láti rí wípé rògbòdìyàn kò mọ̀ bẹ́ sílẹ̀ lásìkò tí ìjáde eégún olóòlù tó bá ń jáde o olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkàbí ó ti sọ̀rọ̀ àbùkù sí eégún olóòlù tó ń jáde lọ́dọọdún o nílẹ̀ Ìbàdàn nínú fídíò kan èyí tó gbé sí ojú òpó Facebook rẹ̀ èyí tó fọ́n ká orí ayélujára báyìí ó ní olúwo mà ti ṣàlàyé wípé ayé ti lajú ju kí eégún kan kó máa fi òfin sílẹ̀ pé obìnrin kò gbọ́dọ̀ fi ojú kan òun o ọba Adéwálé Àkàbí ó wá ṣàpèjúwe àṣà yìí gẹ́gẹ́ bí èyí tó tako ẹ̀tọ́ ọmọnìyàn tí kò sì yẹ kó fẹsẹ̀ múlẹ̀ láwùjọ rárá o èyíkéyìí àṣà tó bá tàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn èmi kì í kópa nínú rẹ̀ olúwo òun ló sọ bẹ́ẹ̀ wàyí o àwọn mágàjí baálẹ̀ àti àpapọ̀ ọmọ ìbàdàn wọ́n má fèsì ọ̀rọ̀ àbùkù tí olúwo sọ nípa eégún olóòlù náà àwọn àgbààgbà nílẹ̀ ìbàdàn náà wọ́n ti wá fi ìkìlọ̀ ńlá o wọ́n ti fi ránṣẹ́ sí olúwo ti ìlú ìwó ọba Abdulrasheed Adéwálé Àkàbí pé kó dẹ́kun sísọ ọ̀rọ̀ àlùfàǹṣá sí eégún ilẹ̀ ìbàdàn náà ìgbìmọ̀ yìí ó ní àwọn ṣetán o láti gbé ìgbésẹ̀ ńlá tí olúwo kò bá dẹ́kun sísọ̀rọ̀ tàbí tako àṣà àtiṣe ilẹ̀ ìbàdàn nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ mágàjí ìbàdàn mágàjí Àsìmíyù Àríọrí àti mágàjí Nurudeen Akíadé tí wọ́n máa fi síta wọ́n ní ohun ìyàlẹ́nu mà ló jẹ́ pé àṣà àtiṣe ìlú ìbàdàn ó di ohun tí kò múmú lọ́kàn àyà olúwo bákan náà ó ní ìgbìmọ̀ àwọn mágàjí yìí wọ́n mà tún ké sí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé kó kìlọ̀ fún olúwo láti ti ọwọ́ ọmọ rẹ̀ láti ti bọ́ aṣọ o nítorí kò mọ̀ tọ̀nà kí ọba kó máa tàbùkù sí àṣà ìlú mìíràn bákan náà ó ní wọ́n fún olúwo pé kó tọrọ àforíjì láì tọrọ àforíjì báyìí àwọn máa gbé ìgbésẹ̀ tó ní agbára o Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o aburú ò ní ṣe yín lágbára Ọlọ́run Ọba Elédùmarè.